Tọ́ra yé. Sọ́kàn yín náà kọ́ ni. Ara ìdílé lọ kọ́ ọ ní. Ẹ̀yin lẹ kọ́. Bẹ́ẹ̀ ló ti rìn lọ́ngbà yẹn. Òkè ọkọ yín ti lọ́ngbà yẹn. Níbo lọkọ yín lọ́ngbà yẹn? Ọmọdé ọlọ́run nígbà tí ara yìí kò ní kúrò. So yàrá mẹ́fà àbí? Bẹ́ẹ̀ni. 1, 2, 3, 4, 5, 6. Yàrá mẹ́fà. Ṣẹ̀yìn náà lẹ́ ń lo gbogbo ẹ̀. Mo pàtẹ́wọ́ fún ìyá ẹ̀. Ọkọ yín dà. Òkè ọkọ yín ni. Bàbá ẹ̀ rà sà. Àwọn ẹ̀ rà sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ bàbá. Kí ló ṣe yín? Ẹ pẹ̀lẹ́ bàbá ní stroke. Ìyá màmá ẹ ní mo gbọ́ ta ní 40 ọdún ní kinní kan. Bẹ́ẹ̀ni. Ní kíni? Lèmi ò tí rí láti kọ mi lẹ̀. Ta ló kọ̀ yín lẹ̀? Ọwọ́ wa náà ni. Ọkọ yín? Wọ́n ti kọ̀ yín láti 40 ọdún. Bẹ́ẹ̀ni. Ẹ jọ gbé. Àjọgbé o. Bó ló ṣe wá jẹ́ àtàwọn náà jókòó yìí bó ló ṣe wá jẹ́. Nígbà tára wọn ò yá, làbúrò wọn wá gbọ̀n kalẹ̀. Mi gbọ́. Bàtàrà wọn ò yá, làbúrò wọn wá gbọ̀n kalẹ̀. Òkè bàtà ara wọn ò yá làbúrò wọn ṣe wàá gbé wọn wá sọ́dọ̀ yín. Whereas 40 years lẹ́ẹ̀tì jọ sí mọ́. Bẹ́ẹ̀ni. 40 ọdún. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ká ti pọ́ ọmọdún mélòó báyìí? Ẹ lè rántí. Màmá kí ló ń ṣe lọ́wọ́. Sẹ́yìn náà ti rí yín tẹ́yìn ọkùnrin ò mọ̀ ló pọ̀ ju tó yí ọ̀pọ̀lọpọ̀ yín lọ. For good 40 years ó ní bàbá ló fi san lọ pẹ̀lú obìnrin mi. ń gbọ́ ní stroke tán wọ́n rù wálé padà àwọn àgbẹ̀ báyàwó nígbà tí ó ní eegun alápá tí ìyàwó lè gbádùn rẹ̀ tó lè fi gbogbo nǹkan in everything tí ó fi gbádùn pé mo ní ọkọ láyé ọkàn san lọ bí òkò rọ́bà. I'm very sure wípé ìyá wọn ti di àjẹ́ nínú àdúrà. Wọn ò ní mọ gbàdúrà lóòbọ̀ mu wálé mọ gbàdúrà yóò padà wálé yóò ti mọ gbàdúrà ìyá gan fúnra lára rẹ̀ yóò ti gbàgbé ayé ara rẹ̀ gan nítorí wípé ó ń lé ayé ọkọ wípé ẹni tá a wá rí kíní kan ẹni kú ó sàn ju pọ́nù lọ. Ẹ wá wo ìgbà tí wọ́n ó dá bàbá padà after 40 years kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ ìyá ni ó tún mọ kó gbẹ ni ó mọ kó tọ̀ ni ó mọ ṣe ìgbé ayé tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n expect lọ́dọ̀ àwọn obìnrin tó wà níta ní ìsìn nù ẹ lè rí. Nobody will be like your mother. Kò sẹ́ni tí ó fi wàhálà ìranù endurance orí burúkú ẹ̀mí fẹ́ bọ́ emotional torture gbogbo ẹ̀ àìrí ìfẹ́ kí ọkùnrin kó máa ṣe orí burúkú káàkiri kò sẹ́ni tí ó dúró tí ó dàbí mọ́ rẹ̀. Tó bá jẹ́ wípé mọ́ rẹ̀ náà ní tó tèkì ni to fight for herself bó ṣeé ṣe kó náà gan ó mọ̀ dúró ẹ gbàgbé wípé ojú ti là ọmọ sí ò fẹ́ ní àfaradà mọ́. If this what they call love ọlọ́mọdé nírúfẹ́ bá ń láyé mi ìfẹ́ òfò ni. Tí ọkùnrin kan bá fi lè wá rìnrìn orí lọ for good 40 years kì í sọdún kan kì í ṣe méjì 40 ọdún tí wọ́n wá ń gbé bọ̀ ní àpá ìyáká tí ò lè dá nǹkan kan ṣe mọ́ tí ò wúlò fún nǹkan kan mọ́ kò wúlò fọ́mọ kò wúlò fún ìyàwó. Irú ọkùnrin bẹ́ẹ̀ kò yẹ kí obìnrin ó lè gbà padà mọ́. Ó ní ẹ̀tọ́ pé kí èèyàn ó ráre kó ráre ayé gidi kó tí ẹ yẹ kó rẹ́ni take care rẹ̀. Forget about wípé obìnrin tó bá tọ́jú ọkùnrin ọmọ rí ò lálùbáríkà kì í ṣerú eléyìí o. You see all this àlùbáríkà ọba àtọ́jú ọkùnrin jù bẹ́ẹ̀ lọ́tọ̀ ọba sin tó yẹ kó ṣe lórí ọmọ kò sí àlùbáríkà fún ọmọ rẹ̀. Agọ̀ lèmi karú èyí kún bí ìgbà téèyàn bá gọ̀ tán yan ni mo kà kún. Wọ́n wá gbé kíni wọ́n wá gbé òkúkú owó ìka ìmọ́lé ẹni tí wọn ò jẹ́ ó wúlò fún gbòó wà sàn gòde ẹbí rẹ̀ gbà náà lọ́n tí wọ́n gbọ́mọ gbèsè yín rẹ̀ wípé ẹjọ́ ọmọ owó jayé o kíní ìwé ọmọ mi ò sí fún wọn nìkan wò rè gbé kan mọ́lé mọ́ wà ìwà gbé kan ìmọ́lé ẹ̀sìn tó gbà náà. Tó bá yẹ pé irú nǹkan báyìí náà ìyá yẹn náà faradà ń tòótọ́ téèyàn bá ní kí ọmọ ọ̀sìn ó fi ara dàrú rẹ̀ èyí tó ò ní sí oríire. Àánú ẹ̀yin ọkùnrin ló ṣe mí jù ìwọ náà imagine èèyàn lórí ọkìnní kan ló ń lórí olórí obìn ó ló ń lórí rẹ̀ orí òṣì ni o. Sọrí bàbá tán pa ewé pé wá lóyún kóyún sàárà ni wọ́n ti dánú ayé o. Tó o bá tì í ní owó láyé rẹ tó jẹ́ pé obìnrin lọ wá káràmásìkí ó tálíkà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ o.
kódà tí wọ́n bá ń sọ wípé ìran mẹ́rin ò gbọ́dọ̀ tòṣì mọ́mọ́ bọ́n sọ o torí ó ṣeéṣe kí mẹ́wàá tiẹ̀ ó tòṣì o kò yé báyìí ní ìsìn ẹ wá wo ìyá yẹn ilé tí ìyá tún wá nínú kòlàkòságbé náà tó tún wá kọ́ ibẹ̀ náà náà tún gbé bàbá yẹn wá wọ́n wá ń béèrè lọ́wọ́ wọn wípé ṣé bàbá náà ló kọ́lé ó lòun ló ń kọ́ ó nígbà tó ti san lọ bí òkú rọ́bà ọlọ́run ló mọ tí bàbá wọn ò bá achieve nínú ayé tó bá jẹ́ wípé kíni tó bá jẹ́ wípé ó fi kiri kolokolo rẹ tó ní dignity tó ní kíni self control ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò lè rí nǹkan kan mú tọ́ka sí ní ìsìn nítorí pé kíni wọ́n lack dignity ẹ lack self control ẹ fẹ́ follow trend ẹ fẹ́ follow gbogbo tó wà ní under skirt and ẹ lè ẹ wá ń lérò wípé bóyá ẹ ń ṣèyàn you are just doing yourself. àmọ́ ntálàjìkẹ́ fi jáde tí fi wá ń sọ ni wípé kó tó di pé wọ́n gbé wọ náà ní àpá ìyáká tó ọ̀ ní jára ayé tó ọ̀ ní jẹ́rò ọ̀run ọjọ́ tè padà lé kì í mọ̀ sí gbogbo èèyàn ni ó mọ̀ dàbí ìyé èyí ọlọ́run mọ̀ jẹ́ kódà ìgbàdúrà rú ìyé èyí inú mọ̀lẹ́bí mi kì í ṣe gbogbo èèyàn ni ó dàbí ìyé èyí kì í ṣe gbogbo èèyàn o kọ́ ọ lè tètè padà sí ilé kí ẹ̀sìn mọ̀ bá ṣe kíni kó mọ̀ bá sí ọ Alájìkẹ́ rí iná o ẹ bá ń like ẹ comment ẹ share o ó dàbọ̀.